Ẹ̀yin ènìyàn lé èwo lẹ ṣe. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí ni ọ̀rọ̀ àṣírí èyí tó tú èyí tí bàbá wa Tinubu ní kí ayé dá tiwa, Deputy Governor of Ondo State, wípé kí wọ́n fi ìwé ipò sílẹ̀ o, kí wọ́n resign. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo ọ̀rọ̀ náà. Àṣírí ti tú o, bàbá wa Tinubu ti ní kí ayé dá tiwa kó kọ̀wé ìfipò sílẹ̀ kíákíá. Ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ondo ó ti di ẹgbìnrin ọ̀tẹ̀ o, bí a ṣe ń pàkan nìkan rú. Ẹ̀yin ènìyàn lé àbẹ́ẹ̀ rí pé èyí tó lágbára. Wọ́n ní ọjọ́ Ẹtì Friday o, ọjọ́ 11 ní oṣù yìí, wọ́n ní àwọn ọmọ ìgbìmọ̀ wọ́n ní wọ́n jáde. Wọ́n ní látìgbà tó ti padà dé láti ìlú Àbújá níbi tí wọ́n ti lọ rí ààrẹ wa, bàbá wa Bola Tinubu. Wọ́n ní wọ́n lọ bá wọn parí ìjà o, wọ́n ní ariwo ó bẹ́ sílẹ̀ o lẹ́yìn ìpàdé èyí tí wọ́n pàdé ní ìlú Àbújá yìí. Wọ́n ní àwọn tí ó yẹ kí wọ́n fi orúkọ alága ìpínlẹ̀ ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin. Wọ́n ní fún àyẹ̀wò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ kan tó yẹ kí wọ́n jẹ́ alátìlẹyìn gómìnà Lucky Ayédatiwa o, àwọn ni wọ́n kọ́kọ́. Wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan alága ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan alága ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ondo, èyí tó ń jẹ́ Adétìmílẹ́yìn. Wọ́n ní wọ́n ti kó àwọn orúkọ kan ránṣẹ́. Wọ́n ní èyí tó fẹ́ fi ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin gẹ́gẹ́ bí àwọn adelé ìjọba ìpínlẹ̀. Wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ APC yìí ní kí wọ́n pe Adétìlẹ́yìn o, kí wọ́n bá wọn sọ̀rọ̀. Kí wọ́n bá wọn sọ̀rọ̀ bí wọ́n bá ṣe ń gbọ́ pé èyí tí wọ́n fẹ́ ṣe yìí kò bójúmu rárá. Wọ́n ní wàhálà míì ni wọ́n fẹ́ máa fà o pẹ̀lú àwọn orúkọ èyí tí wọ́n fẹ́ fi ránṣẹ́ yìí. Wọ́n ní nígbà tí igbákejì gómìnà ṣì wà nípò, wípé wáì tí wọ́n tún máa fi orúkọ àwọn ẹlòmíì ránṣẹ́. Wọ́n ní ariwo míì tún bẹ́ síta o. Wọ́n ní ìgbà tí àwọn ẹgbẹ́ alátìlẹyìn Ayédatiwa, wọ́n tó fi ẹ̀sùn kan àwọn ìgbìmọ̀ kan. Wọ́n ní wọ́n fẹ̀sùn kan aṣòfin ìpínlẹ̀ Ondo Olamide, wípé wọ́n ní wọ́n ti fẹ́ máa gbé ìgbésẹ̀ tako ìpàdé àlàáfíà o, èyí tó jẹ́ pé ó ń ṣe àánú, wípé kí ló dé tí wọ́n tún fẹ́ máa tako ìpàdé èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀. Wọ́n ní èyí tí bàbá wa Tinubu bá wọn ṣe o, wípé kí ló dé tí wọ́n tún fẹ́ máa tako ìpàdé yìí. Wọ́n ní kò yẹ kí bàbá wa Ọládèjì yọ̀ǹda ara wọn. Wọ́n nítorí pé irú nǹkan báyìí ó lè fa wàhálà. Wọ́n ní ọjọ́ Monday ní àṣírí lẹ́tà èyí tó jẹ́ November tá a wà nínú ẹ̀, ní àṣírí lẹ́tà ló tú síta. Wípé nǹkan tí wọ́n kọ sínú lẹ́tà náà ni pé kí olórí ilé kó fi orúkọ ránṣẹ́ sí àwọn tí wọ́n fẹ́ yàn. Wọ́n ní láti fi ara hàn níwájú àwọn aṣòfin. Wípé ní ọjọ́ Tuesday on the 28th of November, wípé wọ́n gbọ́dọ̀ fi ara hàn níwájú àwọn aṣòfin. Wọ́n ní pẹ̀lú ìwé ẹ̀rí wọn. Wọ́n ní ìgbà tí àwọn èèyàn kọ́kọ́ gbọ́ nǹkan tí wọ́n kọ sínú lẹ́tà yìí, wọ́n ní wọ́n rò pé irọ́ ni. Wọ́n nígbà tó dẹ̀ di ọjọ́ Tuesday o, on the 28th of November yìí, wọ́n ní báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí wá sí ìgbìmọ̀ nìyẹn. Pẹ̀lú àwọn ọkọ̀ ní ńlá ní oríṣiríṣi àwọn èèyàn ń dé. Wọ́n ní ìlú Àkúrẹ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin yìí wà. Wọ́n ní bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí dé nìyẹn, tí wọ́n ń dé. Wọ́n ní ó máa ń yà àwọn èèyàn lẹ́nu. Wọ́n ní kò dẹ̀ pẹ́ rárá ni àwọn aṣòfin yìí ni wọ́n bẹ̀rẹ̀ ìpàdé ní pẹrẹwu. Wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí kéde orúkọ àwọn alága tuntun o, pẹ̀lú igbákejì ààrẹ. Wọ́n ní lẹ́tà tí olórí ilé kà síta, wọ́n ní bó ṣe wí ni. Wọ́n ní ẹ̀yin èèyàn mi, wọ́n láwọn kí àwọn èèyàn wọn káàbọ̀ sí ilé ìgbìmọ̀ aṣòfin o. Wọ́n ní ìpínlẹ̀ Ondo, wọ́n ní ẹ̀yìn rògbòdìyàn èyí tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní láìsí iyèméjì lọ́kàn àwọn o. Wọ́n ní ìgbàgbọ́ àwọn ní pé gbogbo àwọn làwọn ti jà, tí àwọn dẹ̀ rí pé kò sí nǹkan tó wà nínú ìjà, àfi káwọn fọwọ́sowọ́pọ̀ káwọn lè ṣe ìjọba yìí bó ti tọ́ àti bó ṣe yẹ. Wọ́n ní àwọn fẹ́ káwọn ṣiṣẹ́ lórí ìdí tí wọ́n fi yan àwọn sípò.
Wọ́n ní kò síbi táwọn ti kọjá àyè àwọn o nípa gbogbo ìgbésẹ̀ táwọn gbé, ipá wọn ò kọjá àyè àwọn rárá. Wọ́n ní gbogbo nǹkan táwọn ń ṣe òun ló wà ní ìpamọ́ pẹ̀lú òfin Nàìjíríà, wípé àwọn ò ṣe nǹkan tí ò yẹ káwọn ṣe. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé gbogbo orúkọ táwọn èèyàn ń pe àwọn kò ń ṣe nǹkan tó dáa, wípé ṣùgbọ́n àwọn ò mọ nǹkan táwọn ṣe táwọn èèyàn fi ń sọ ọ̀rọ̀ burúkú sáwọn. Wọ́n ní àwọn dúpẹ́ pé ìmọ̀ àwọn ó padà ṣọ̀kan o. Wọ́n ní àwọn ìjọba àwa ara wọn, wọ́n ní ìbéèrè àti ìdáhùn o. Wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Tinubu o tó bá wọn dá sí ọ̀rọ̀ òṣèlú yìí. Wọ́n nítorí pé tí ò bá ń ṣe àwọn ò ní rí ọ̀rọ̀ yìí yanjú rárá. Wọ́n ní àtìgbà tí bàbá wa Bọ́lá Tinubu dẹ̀ ti dá sí ọ̀rọ̀ yìí, wọ́n ní àlàáfíà ti jọba. Wọ́n ní ìgbà tí wọ́n ti bá wọn yanjú àwọn ọ̀rọ̀ yìí, wọ́n ní àwọn mọ̀ pé ìdàgbàsókè ti wà láàrin ọmọ ẹgbẹ́ àwọn. Wọ́n ní kí ọ̀rọ̀ lè yé àwọn èèyàn dáadáa, wọ́n ní àwọn fẹ́ fi ọ̀rọ̀ yìí, àwọn fẹ́ fi sọlẹ̀ sí àárín àwọn ọmọ ìgbìmọ̀, kí àwọn kà sí wọn létí ìpàdé tí àwọn ṣe pẹ̀lú bàbá wa Bọ́lá Tinubu. Wọ́n ní Àbújá. Wọ́n ní àbájáde mítìn yìí ni pé kí gbogbo nǹkan wà gẹ́gẹ́ bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ o. Wọ́n ní kí ìgbésẹ̀ yíyan igbákejì gómìnà kó dáwọ́ dúró. Wọ́n ní gbogbo ìwé ẹjọ́ tí wọ́n pè sí court ó gbúdọ̀ di. Wọ́n ní kò dẹ̀ sí ẹni tí ó gbúdọ̀ tú ìgbìmọ̀ aṣòfin ìjọba ká. Wọ́n ní igbákejì gómìnà, wọ́n ní wọ́n gbúdọ̀ kọ̀wé pé àwọn fi ipò sílẹ̀. Wọ́n ní èyí tí wọ́n ní kọ déètì sí, kọ́ dẹ̀ fi ṣọwọ́ sí àwọn ìgbìmọ̀. Wọ́n ní kí àwọn adarí àti ìgbìmọ̀ ẹgbẹ́ kí wọ́n wà gẹ́gẹ́ bí wọ́n ṣe wà tẹ́lẹ̀. Wọ́n ní kí ọ̀nàrẹ́bù Lucky Ayédatiwa kó sì máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí igbákejì gómìnà ní ipò tí wọ́n yàn wọ́n sí tẹ́lẹ̀. Wọ́n ní àwọn mẹ́ta táwọn pe orúkọ yìí, Adétìmí. Wọ́n ní àwọn ni alága All Progressive Group. Ní ìpínlẹ̀ Ondo, akọ̀wé ìjọba Lékan Aládòníkò àti olórí àwọn aṣòfin Ọládèjì Ọlámídé. Wọ́n ní àwọn ni alámòójútó gẹ́gẹ́ bí ohun tí àwọn ti sọ wọ̀nyí. Wọ́n láwọn rọ gbogbo àwọn tínú bí kí wọ́n fọwọ́ wọ́nú o. Wọ́n ní tí àwọn ò bá gbàgbé ọ̀rọ̀ àná, ó ṣeéṣe káwọn má rèèyàn bá ṣeré o. Wọ́n ní kí gbogbo àwọn káwọn jọ fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìlú wa, orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìdàgbàsókè ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní àwọn fi àsìkò yìí kìlọ̀ fún àwọn tó fẹ́ máa dáná ogun lábẹ́ sílẹ̀. Wọ́n ní àwọn aṣòfin máa lo gbogbo agbára wọn láti dá owó ogun dúró. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ondo, wọ́n ní wọ́n la ipa rere. Wọ́n ní èyí tí ó ṣe tán láti dá àwọn ìdàgbàsókè ìlú. Wọ́n ní gbogbo ìlànà èyí tó yẹ làwọn tẹ̀lé o. Wọ́n ní àwọn tẹ̀lé ìgbésẹ̀ tó dáa lórí ọ̀rọ̀ yìí. Ìpè torí àwọn ò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Ondo. Ìpè nítorí ẹ̀ làwọn fi gbé ìgbésẹ̀ tó yẹ káwọn gbé. Ìpè bàbá wa Bọ́lá Tinubu dẹ̀ ti bá wọn dá sí ọ̀rọ̀ yìí. Ìpè àwọn ò dẹ̀ gbé ìgbésẹ̀ yìí lọ́wọ́ ara wọn, wípé àwọn gbé ìgbésẹ̀ yìí bó ṣe yẹ káwọn gbé ni. Wọ́n ní bàbá wa gómìnà Rótìmí Akédoru, wọ́n ní wọ́n fi ọwọ́ lu ìwé tí wọ́n gbé jáde yìí. Wọ́n ní wọ́n dẹ̀ pinnu láti ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe pẹ̀lú àdúrótì bàbá wa Bọ́lá Tinubu, kí wọ́n dẹ̀ ṣe ní òtítọ́ àti ní òdodo. Wọ́n ní lẹ́ni àwọn máa fi ìtàn tuntun balẹ̀ ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú iṣẹ́ rere tí àwọn fẹ́ ṣe. Wọ́n ní fún àwọn adelé alága fún àwọn ìjọba ìpínlẹ̀ Ondo tuntun tí wọ́n yàn. Wọ́n ní àti ètí wọ́n ti wà ní ilẹ̀ tẹ́lẹ̀ fún ìdàgbàsókè àwọn èèyàn àwọn gbogbo ọmọ Ondo State. Wọ́n ní olórí àwọn aṣòfin bí wọ́n ṣe ka lẹ́tà èyí tí wọ́n ń kà bí wọ́n ṣe kà tán nìyẹn. Ẹ̀yin èèyàn lé gbogbo nǹkan tá a gbọ́ nìyẹn. Tá a bá tún gbọ́ nǹkan míì lórí yíyan Ayédatiwa sí ipò, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí àwọn opponent wọn bá sọ. Ẹ ṣé o.
iléeṣẹ́ Mashola Gist TV láti mú wá. Share this video, like and subscribe. God bless you all.